tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn nǹkan tó máa ṣe lélẹ̀ abẹ́ni tẹ́ pé wọ́n ń gbẹ àtọ̀mọ́ lára wọ́n ń gba spam ẹ̀ wọ́n jẹ́ kó count kò lè dó mọ́ àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ confam ní farabalẹ̀ kó gbọ́ gẹ́ẹ̀tì àrígiṣẹ́gi méje gẹ́ẹ̀tì àtàjọsìn gẹ́ẹ̀tì ìran ìdí ìjàpá méje gẹ́ẹ̀tì ewé àgbọn gẹ́ẹ̀tì ìgbín méje ìrìn àjò ọjọ́ méje ló fẹ́ fi ṣe ó máa jẹ ìgbín yẹn ni ó dẹ̀ máa lọ ìkarahun ìgbín ọjọ́ kọ̀ọ̀kan wa máa lọ pọ̀ mọ́ nǹkan tó fẹ́ fi jẹ iṣẹ́ yẹn everyday máa farabalẹ̀ ṣàlàyé fún ẹ bọ̀ tí jẹ́ ká polówó kò lè gbádùn mi dáadáa ẹ gbọ́ ìpolówó kò dẹ̀ share fídíò yìí kò fi ránṣẹ́ fáwọn èèyàn tí wọ́n nídìí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní lókè òkun ẹ gẹ́ẹ̀tì special powder wa yìí special powder yìí tọ́wọ́ ẹ bá tẹ̀ bí sínú láì tààlà ẹ̀mí òkùnkùn wọn ò ní rí ẹ mọ́ monitoring spirit ò ní rí ẹ mọ́ wàá rí lẹ́kọ̀ wàá rí mọ́tò wàá máa rí nǹkan dáadáa ṣé wàá ń lo òyìnbó bí aláìsí òrọ́ kọfẹ́ òríyàwó promise and fail get special powder yìí ẹ̀mí òkùnkùn ò ní rí ẹ mọ́ bí sínú láì tààlà wàá dẹ̀ máa gbé nǹkan gidi ṣe ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fún ẹni tó ní obìnrin tó ní fibroid àbí tó ní blockage tube ẹ gẹ́ẹ̀tì caterpillar àti transformer fún ọkùnrin àti miracle leaves fún ọkùnrin tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ quick erection quick ejaculation low sperm count àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́ẹ̀tì caterpillar àti miracle leaves àti transformer wàá máa gbéná wọlé dáadáa bí sí ní láì tààlà ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì obìnrin kó gẹ́ẹ̀tì caterpillar fún hormonal imbalance tá a mọ̀ sí sọmúroro àti sperm leakage tá a mọ̀ sẹ́dà àti fún ovulation problem àtàwọn àìsàn kéékèèké infection tí ò kí ń jẹ́ kóbìnrin conceive gẹ́ẹ̀tì caterpillar wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọmọpọ̀ wà effective ẹ gẹ́ẹ̀tì memory booster fọmọdé àti fàgbàlagbà kódà pé wọ́n kó làákàyè ẹ̀ ni ó lọ́wọ́ ayé inú gẹ́ẹ̀tì memory booster oògùn ìsọ̀yè ìlíàmù óyé ìsọ̀yè ó lágbára gan ẹ gẹ́ẹ̀tì miracle leaves fẹ́yìn tí kùn ẹ̀wú àbẹ́ni tí wọ́n ta lọ́fà ẹni tó ń ta lọ́fà àbí tíkùn ẹ̀wú abẹ́ni tó pé wọ́n ń fún láfúnjẹ lójú oorun poison lójú oorun àbí lójú ayé abẹ́ni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn both àìsàn inú ni àìsàn ìta ni ẹ gẹ́ẹ̀tì miracle leaves tó bá tún wá ń bọ́ìlì miracle leaves yìí tó fi ń wẹ̀ á tún máa lé ìvù dànù ọ̀nà ẹ̀ máa ṣí ẹ̀mí òkùnkùn asá fún ẹ ó lágbára púpọ̀ jù àná mọ́ sallallahu alaihi wasallam oníkó tẹ̀ jẹ́ ẹ̀kan ni máa mu kí ni o mu senna leaf lẹ́ẹ̀kan wá wo eléyìí tá a fi ń pè ní miracle leaves ni pé ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m la wá fi prevent la fi preserve senna leaf ó lágbára gan lórí èké both natural and spiritual especially àìsàn inú àìsàn ara both natural and spiritual ó wà effective kò gbúdọ̀ máa tán lé ẹ o ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs gbogbo product wa ló wà aláàlìṣẹ́ ti rí all in one cancer diabetic asthma àwọn àìsàn ńláńlá ló ń ṣiṣẹ́ fún àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ta dẹ̀ gba doctor lé lórí tá gba professor lé lórí lójú ọ̀nà spiritual àti lójú ọ̀nà apps iṣẹ́ tí mo bá ń lé ní ọmọ Ìlọrin ni mí iṣẹ́ bàbá mi tún ń ṣe ni èyí tá ń sọ àfi ṣe yanran o àfi ń advert kẹ́yìn olólùfẹ́ wa mọ̀ pé right way lẹ́wà nítorí pé kí ni látúnṣà kó àǹfọ̀sàkùn wà álámù bímọ ní ntakọ̀ bẹ́ẹ̀ ni wà máa ń wútí tún mínà ilmi ilá kọ lílà ẹ̀rìgbò product wa ló wà aláàlìṣẹ́ ti rí ó dẹ̀ gba láàbù kọjọ́ wà scientific approve gbogbo product wa they are all powders tí ó dẹ̀ ní particles nínú tó wà effective gidi ẹ WhatsApp wa lórí +2761295638 a ní special powder tá a tún máa ń ṣe fún ẹni tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ a ní special powder tá a tún máa ń ṣe fún ọkùnrin tó ń bá mú nǹkan ọmọkùnrin ẹ wọ́n á dá padà àti oríṣiríṣi both natural and spiritual problem ẹ̀kọ́ àwẹ̀ wà bẹ́ẹ̀ ni ètò àwẹ̀ wà ètò sàárà wà tí ò lẹ́bọ lẹ́rù ètò àdúrà wà tí ò lẹ́bọ lẹ́rù àtàwọn powder tó legit láti bọ́ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn ẹ WhatsApp wa DHL láfin DHL láti South Africa lọ sí anywhere in the world ní Nàìjíríà ló GIG kò síbi tẹ́ bá wà tí product wa ò dé so ẹ share fídíò yẹn káwọn èèyàn jàǹfààní ẹ gbìyànjú kó bá mi gẹ́ẹ̀tì àrígiṣẹ́gi méje kó dẹ̀ wàá mú ẹyọ kan gbẹgẹdẹ wàá bẹ̀rẹ̀ wàá má àrígiṣẹ́gi ẹyọ kan wàá mú àtàjọsí díẹ̀ wàá fi sí lórí ọlọ wàá mú ẹran ìdí ìjàpá ẹyọ kan wàá fi lé lórí wàá wá ewé àgbọn díẹ̀ wàá fi lé lórí ìgbín ẹyọ kan wàá fọ ìkárà ìgbín yẹn wàá kó sí wàá lọ gbogbo ẹ̀ pọ̀ wàá wá fọ ìgbín yẹn wàá gé sínú kòkò nǹkan tó lọ pẹ̀lú ìkarahun yẹn àwọn àrígiṣẹ́gi àwọn kìnìún tó lọ pẹ̀lú ìkarahun ìgbẹ́ wàá fa sínú pọ́ọ̀tù wàá bu omi sí wàá fi epo sí wàá fi yọ̀ sí wọn kì í fi mangi sí o wàá jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ọjọ́ méje ló fẹ́ fi jẹ́ ló fi nídìí ìgbín méje ló dẹ̀ fi nídìí àrígiṣẹ́gi méje ló fi nídìí ìran ìdíjàpá méje so ata àjọsí àti ewé àgbọn ni wàá kó máa fi díẹ̀ sí níwọ̀ntúnwọ̀nsì so tó bá dẹ̀ ti fẹ́ ṣe ọjọ́ àkọ́kọ́ ọjọ́ ìkejì wàá mú àrígiṣẹ́gi kan ata àjọsí díẹ̀ ewé àgbọn díẹ̀ ìran ìdíjàpá odidi kan wàá fọ ìgbín yẹn ìkárà ìgbín yẹn wàá kó sí wàá lọ papọ̀
ó ti yẹ sí oníwà tó fi ṣe tọjọ́ kejì jẹ pẹ̀lú ìgbín tó gba ìkara wọn èèyàn tó lọ kára yẹn mọ́ ọjọ́ kẹta kódà ní Arobosa ń dà láàmú tí Idakole ń dà láàmú torí gbogbo iṣẹ́ tó bá ti ń ṣiṣẹ́ fún pé wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn yóò ṣiṣẹ́ alẹ́ yóò ṣiṣẹ́ Arobosa yóò dẹ̀ ṣiṣẹ́ Idakole bẹ́ẹ̀ ni confam lèmi ń sọ fún ẹ bí wàá ṣe ṣe fún ọjọ́ méje nìyẹn fi fídíò ìránṣẹ́ ṣọ́ọ́yì kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fún àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fún aláìní 0123214254 Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run anídìí ajé àti umura ní organisation wa ẹ fi ta wá lọ́rẹ anídìí ajé àti umura slot ẹ fi ta wá lọ́rẹ aláwọn èèyàn tá máa fún tó dẹ̀ máa jẹ́ sádàkọ̀ fún yín bí sínú láì tààlà ẹ WhatsApp wa lórí èyíkéyìí àìsàn tó bá kò máa dẹ̀dá láàmú both national and spiritual WhatsApp wa lórí +276129563889 inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí masalamu wa ilà lè kọ́.